Kí ni ẹ̀yin èèyàn wa, kí ni ọ̀rọ̀ Yorùbá fún ọ̀sà? Ọ̀sà, kí ni ọ̀rọ̀ Yorùbá fún? A. Ọgbẹ́ inú. B. Wárápá. D. Ibà. E. Pọ́njú pọ́ntọ̀. Èwo ni ọ̀rọ̀ Yorùbá fún ọ̀sà nínú gbogbo àwọn nǹkan tí a kọ sí ojú pátákó? Bẹ́ẹ̀ bá mọ̀, ẹ bá wa fi sábàlárì sí kí gbogbo wa kájọ kẹ́kọ̀ọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa, tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa tí a jọ ń gbé ní àrùgẹ. Mo rò pé ẹ̀yin ti kọ ìdáhùn tí yín, ẹ ti kọ tán. Bí ẹ bá ti kọ tán, ẹ jẹ́ ká wá gbé ìdáhùn náà yẹ̀wò. Ọ̀sà ni egbò tó wà ní inú ara. Egbò tó wà nínú ara. Ọ̀rọ̀ Yorùbá fún ọ̀sà òun ni ọgbẹ́ inú. Ọgbẹ́ inú. Láti òní lọ, bí ẹ ò bá mọ ọ̀rọ̀ Yorùbá fún ọ̀sà tẹ́lẹ̀, ẹ ti mọ̀ báyìí ọgbẹ́ inú. Bí ẹ bá wá lọ síta, tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ èèyàn yín kan tàbí ọ̀rẹ́ yín kan tí ó ní ọ̀sà tẹ́lẹ̀tẹ́lẹ̀, nǹkan tẹ́ fi máa béèrè pé báwo ni ọ̀sà ẹ, ṣé kò dà ẹ́ láàmú mọ́? Ẹ máa béèrè pé ṣé ọgbẹ́ inú ẹ ṣé kò dà ẹ́ láàmú mọ́? Bí ẹni ò bá wá mọ nǹkan tẹ́ ń sọ, ẹ wá máa sọ pé ọ̀sà ni mò ń sọ. Ọ̀sà òun ni ọgbẹ́ inú. Bẹ́ẹ̀ ṣe máa sọ fún ẹnìyẹn náà ti mọ̀ nìyẹn. Ẹnìyẹn náà tó máa ṣe kíni, ó máa gbé lọ fún ẹlòmíì, ó máa tàn káàkiri. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa, tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa tí a jọ ń gbé lárugẹ. Bí o bá fẹ́ràn ohun tí a ń ṣe lórí ìkànnì wa, wá tara àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí àwọn náà ní darapọ̀ mọ́ wa, ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa ká jọ máa gbé lárugẹ. Kò ní bàjẹ́ o. Àṣà àti ìṣe wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Torí ẹ̀ ni a ṣe dé ọ̀dọ̀ kábíyèsí aláṣípa ti ìlú Aṣípa ní àìpẹ́ yìí. A dé ọ̀dọ̀ Ọba Muftau Oyèhàn. A dé ọ̀dọ̀ wọn. Ìgbà tá a dé ọ̀dọ̀ wọn, wọ́n ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà wa fún wa. Àṣà tí à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ wípé àwọn àṣà aláṣà ó ti gbà lọ́wọ́ wa lónìí. Wọ́n ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ fún wa. Ó wà lórí ìkànnì YouTube wa, Ojúlówó Yorùbá. Ẹ lọ wò ó kí a mọ nǹkan tí ẹ rí wí sí ní ibẹ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, kò ní bàjẹ́ o. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.